Èwo lẹ ṣe àlàáfíà ni ẹ wà? Gist tèmi wọ́n ní àwọn elder wọ́n ní wọ́n bínú sí àwọn olórí pé kí wọ́n jáde nínú palace kábíyèsí o, pé nítorí pé láti bí ọdún kan ààbọ̀ tí kábíyèsí ti fẹ́ wọn pé wọn ò lóyún. Ìyẹn àwọn elder tí wọ́n support Queen Naomi pé àwọn ò fẹ́ wọn nínú palace mọ́, kí àwọn ò ní kí wọ́n kúrò nínú ayé kábíyèsí, ṣùgbọ́n kí wọ́n lọ sí ilé èyí tí kábíyèsí rà fún wọn kó lọ máa gbébẹ̀. Ẹ̀yin èèyàn lè gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mú kí yín ẹ káàbọ̀ sí orí ètò ti tèmi. Ṣé àlàáfíà ni a bá yín? Gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti press any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi wọ́n ní àwọn elder tí wọ́n support Queen Naomi o, wọ́n ní kí àwọn olórí kan kó jáde nínú palace pé láti bí ọdún kan tí kábíyèsí ti fẹ́ wọn pé wọn bímọ. Àwọn elder of Odua wọ́n ní wọn ò mú ní kékeré rárá, pé wọ́n ní wọ́n kàn wà nínú palace kábíyèsí, wọ́n fa wàhálà, wọ́n fàdàmú fún kábíyèsí, wọ́n fi kábíyèsí lọ́kàn balẹ̀ wípé enough is enough, kọ́kẹ́rù wọn kan máa lọ, wípé àwọn ò fẹ́ rí wọn nínú palace rárá. So wọ́n ní àwọn elder yìí sọ fún wọn wípé kí wọ́n jáde o nínú palace o, kí wọ́n lọ sí ilé tí kábíyèsí rà fún wọn, wípé enough is enough, wípé kí ló dé tí wọ́n ya alágídí obìnrin tó jẹ́ pé kábíyèsí ń bá wọn wí tí wọ́n sọ̀rọ̀. Wọ́n ní àwọn olórí bẹ̀rẹ̀ sí í kùn wípé kí ló dé ganan tí wọ́n ṣe báyẹn sáwọn, wípé ìwà tí wọ́n ń wù sáwọn ò dáa, wípé ṣé àwọn làwọn ń ṣọmọ ni. Wọ́n ní àwọn elder yìí, àwọn Odùduwà elder yìí ní ìyẹn kọ́, àwọn mọ̀ pé àwọn kọ́ ló ń ṣọmọ. Wọ́n ní ṣùgbọ́n ọmọ kábíyèsí ò lè wà níta káwọn wà nínú palace, wípé kò sí nǹkan kan tí ó bójúmu nínú ìwà tí wọ́n wù yìí, wípé káwọn náà fi ira wọn sípò kábíyèsí, wípé ṣé wọ́n rè pé inú kábíyèsí máa dùn ni tí ọmọ wọn wà níta, tí àwọn jókòó sínú palace tí wọ́n ń ṣe fàájì nínú palace. Wípé so nítorí ìdí èyí àwọn ń rọ̀ wọ́n wípé kábíyèsí ò láwọn ò fẹ́ wọn, àwọn ò fẹ́ wọn mọ́. Kábíyèsí máa ṣe gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ fún wọn. Kábíyèsí máa fún wọn ní gbogbo àláwáǹsì wọn. Wọ́n á dẹ̀ máa lọ sí outing tó ń lọ. Wípé ṣùgbọ́n nǹkan tí kábíyèsí ń sọ ni pé kí wọ́n lọ sí ilé tí àwọn rà fún wọn kó lọ máa gbébẹ̀, kí wọ́n kó ẹrù wọn lọ síbẹ̀. Wípé because tó bá dé pé wọ́n ń force wọn jáde, ìyẹn gangan ò ní embarrassment, ìyẹn gangan ni wọ́n ní like. Wípé so kí wọ́n lọ sílé yẹn kí wọ́n lọ máa gbébẹ̀, pé nǹkan tí kábíyèsí sọ fún wọn nìyẹn. Wọ́n ní ṣé wọ́n dẹ̀ mọ̀ pé kì í ṣe èní kì í ṣàná ni kábíyèsí ti wà lórí ọ̀rọ̀ yìí, wípé kábíyèsí fún wọn ní àsìkò tó pọ̀ gan-an, wípé ṣùgbọ́n àwọn olórí kunkun nínú wọn, Mariam àti olórí Ronke, wọn fẹ́ ralé, wọn fẹ́ kúrò nínú palace. Wípé so wípé abúlé tí àwọn rà fún wọn kó lọ máa gbébẹ̀, kí wọ́n kó ẹrù wọn lọ síbẹ̀. Wípé because tó bá dé pé wọ́n ń force wọn jáde, ìyẹn gangan ò ní embarrassment, ìyẹn gangan ni wọ́n ní like. Wípé so kí wọ́n lọ sílé yẹn kí wọ́n lọ máa gbébẹ̀, pé nǹkan tí kábíyèsí sọ fún wọn nìyẹn. Wọ́n ní ṣé wọ́n dẹ̀ mọ̀ pé kì í ṣe èní kì í ṣàná ni kábíyèsí ti wà lórí ọ̀rọ̀ yìí, wípé kábíyèsí fún wọn ní àsìkò tó pọ̀ gan-an, wípé ṣùgbọ́n àwọn olórí kunkun nínú wọn, Mariam àti olórí Ronke, wọn fẹ́ ralé, wọn fẹ́ kúrò nínú palace. Wípé so wípé àwọn ń sọ fún wọn ní ìsìn kó tó di pé wọ́n dá ẹrù wọn síta kí wọ́n move lọ sí ilé wọn. Wípé tí ó bá dẹ̀ tí ìrálé inú wọn kan lọ rent ilé kan lọ máa gbébẹ̀. Wípé because kábíyèsí ti try, wọ́n ti try tó fún wọn, wọ́n ti ní sùúrù tó fún wọn. Wípé kì í ṣe pé bóyá kábíyèsí ò lè wà aggressive about it. Wípé bọ̀ kábíyèsí fi sùúrù ṣe fún wọn nítorí pé wọ́n jẹ́ ìyàwó wọn ni. Wípé so àwọn ń rọ̀ wọ́n, àwọn ń sọ fún wọn ní ìsìn kíákíá kí wọ́n move out, kán lọ gbé ilé tí kábíyèsí
nìkan pé èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ti wà lórí ọ̀rọ̀ yìí ó ti ṣe díẹ̀ tí kábíyèsí ti ń sọ fáwọn olórí pé kó rọra lé Tèmítọ́pẹ́ àti Dr. Elizabeth bí ò tiẹ̀ ṣe pé bóyá Dr. Elizabeth máa kó nu palace torí wọ́n ní Queen Naomi nìkan dúró àwọn ralé Tóbi lòun ò ní kúrò nu palace pòun fẹ́ bímọ sí palace wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o wọ́n ní gbogbo àwọn tó ti ralé yàtọ̀ sí ẹni tí Queen Naomi ní kó dúró kán kúrò nínú palace kán kó lọ sílé wọn àwọn Odùduwà elders àwọn náà sọ bẹ́ẹ̀ fún àwọn olórí allegedly bá ṣe gbọ́ ni ẹ mọ̀ pé bàbá ṣe ń gbọ́ a máa mú wá fún yín èmi ọmọ yín Máṣọlá mò ń kí yín a kú ọdún Merry Christmas in advance ọdún ayọ̀ ọdún ìdùnnú la máa ṣe ọdún yìí ó máa sàn wá sówó ó máa sàn wá sọ́mọ ó máa sàn wá sí àlàáfíà ní agbára Ọlọ́run ẹ̀yin tẹ́ bá tí ì darapọ̀ mọ́ Mashola Gist TV ẹ subscribe o kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí òkè lọ́lá yín á máa lọ o ẹ ṣé mo dúpẹ́ please share this video like and subscribe God bless you all.